I called somebody for look at Daramola, the worker, and the twist of Wasiu Ayinde, almost Wasiu Ayinde. I'm going to mention APC too. I'm going to mention APC. Almost Wasiu Ayinde. And Wasiu Ayinde, you know what? I know yesterday was your birthday. Because you do competition with me. I hate you, passion most of them wait because I don't like terrorists. I don't like terrorists. Either people love it or believe it or not. You practicing terrorism. Everybody knew. And people supporting you too, you practice terrorism, you know, and the government in Nigeria, they are dictators. Just like what the America, they are dictators. Everybody has problem. In America, there's a lot of problem down there. In Canada, there's a lot of things that people cover that is a secret. Here in Nigeria, a lot of things is happening. Do you understand? Okay, so but today I'm going to talk about Foluke Daramola. Come over here. And I'm going to play Voice of Esabod. Yes, Wasiu Ayinde. Yesterday I don't want to come for you because they will say, oh, she purposely deliberately come for her. Come for him on the day of his birthday. Send message to me to blog you. I don't even know that person. The person, they send me a lot of messages on the one Instagram and one on my messenger. They want me to come out yesterday and started talking about it. I'm not like that. When you just think maybe I'm just opening my mouth and talk. I'm not a fool like you guys. You think you can just send something to me and I started telling the story because I don't hate him because of anything, because he got but I hate him because he's a bad person. I hate him because he used to destroy life and he pretends to be good somebody in society, and God has made me to come across him. Some people may not have the grace to or the boldness to talk like this. I talk. Okay, so that's why I'm not coming yesterday, because I was supposed to Jade your birthday. I hate you. Me, I can't deceive you. I hate you, Wasiu. I hate you. All of you that are front me, I just hate you. And because you are evil, and you run other politics, other parties to cover your sin. And I'm telling you, one day you are going to pay for all your sin. You are going to pay for it. Bet me, no matter what, anybody that will come and support you, you pay for it one day. Bet me. So you are welcome to this platform. Foluke Daramola, Alaya Gelete. Oh, you have a fine face. Oh, liar to Shibai. Only Kumbabi Kweshiri. It could be a more terrible. A Miss State, dear one. My father, the father of my baby before Kotoku, he crushed for you. Even but much a biomomi by Lucia Jade about 21 years ago. By no ṣe bẹ̀rẹ̀ sí rain, so tá bá tó wá ti rí nínú film báyìí a máa ní pé ó lọ́yàn because màmá ẹ̀ lọ́yàn, so èmi náà a lot of people tó bá ti wà busty tó dẹ̀ tó lómi lára, so and you ga tó mímí sọ pé ìyẹn kọ́ ni, but you are beautiful, but you are a fool, and again you are not a fool because they are sending you to go to Esabod. I'm going to play that voice note of Esabod. Esabod, she's a killer. She's also she's been planted on the media. I'm saying it. And if anybody want to prove me wrong, first of all, investigate what I'm saying before you prove me wrong. And we're still on this matter, and that's why I'm telling you, that whatever you do today, you believe is going to be hidden. You have done it. Nobody going to query you. Let me tell you, you are going to pay for it. If you don't pay for your children will pay for it. There's nothing you cannot cheat nature. It's uncheatable. Do you understand? Is it going to come back for you later? Now, Foluke Daramola, wọ́n ní pé kó wá síbẹ̀ yẹn, ó sọ̀rọ̀ kan lánàá, mo máa play ẹ̀ sìn for people to know. Oúnjẹ mi ó fẹ́ kó oúnjẹ mi tutù, tó bá tutù máa jẹ later. Bola drink water. Camera tí mo lò láàárọ̀ bó ṣe bí lélẹ̀ ó fún àìná ṣe tí on a good day tí bá tí wọ́n bẹ̀ ẹ máa rí pé mo láì tẹ̀lé tó wọ camera yẹn. A lot of citizens will be crying. A lot of problem is happening all over the world. People will be, and when it's time to fight, money will be coming when they want to do in fact, I don't want to say things that we affect democracy. A lot of people pray for this our democracy. They are regretting it seriously because democracy now they're killing more than even the regime of soldiers. There's some bullshit,
I hate killing. I hate terrorism. I hate killing. Especially when children are crying. I hate it. Foluke Daramola wọ́n bí báyìí mo mọ̀ pé gbogbo nǹkan tó ń ṣe owó tẹ̀lé pé Esabod ní ìyá ẹ̀ náà. You can call Esabod your mother because you lost your mother of recent. They don't kill your mother for you of recent. You lost your mother. God forbid, even if I lost my mother, I cannot. Ọlọ́run ní jẹ́ kí n yan Esabod. Oh, God forbid. Ní ìyá. But nítorí pé Wasiu actually want to send some message. Orí ẹ̀ ti dàrú Wasiu. You are a fool. Ọba Ìjẹ̀bú yẹn ẹni tó bá fi ẹ́ jẹ́ máa ṣòfò. O ò lè jọba Ìjẹ̀bú sẹ̀. Ẹni bá fi ẹ́ jẹ́ máa ṣe òfò tọmọtọmọ ni. O ò lè jọba Ìjẹ̀bú. Ní iṣẹ́ ọmọ Ìjẹ̀bú o. Fún iṣẹ́ tó ti ṣe. Fún the atrocity you have committed in the system that nobody query you for that. And then wàá tún wá gbé yẹn lọ sórí ìtẹ́ kan láti máa. It's not because of Ìjẹ̀bú people. Because of humanity ni àti àwọn èèyàn. Because of people, because of children, because of people who are going to be injured during your tenure. A lot of people have injured, a lot of lives have been destroyed, even supporting the government. Before Kukoto the politician, you are evil from the pit of hell. You are a killer. I hate killers. I hate destroyers. Foluke Daramola ó lọ sábẹ́ kini lánàá ó ní wọ́n ti fún ẹnìkan ní 4 million wọ́n ti fún ya bejo maraye ní 4 million Esabod wá jókòó nígbà tí ìwọra mú mọ̀ pé wọ́n náà lọ be lọ torment ẹni you torment all of you crazy people. There is a way you torment people. Gbogbo ẹnikẹ́ni tó ṣe point of view pé to torment people the Lord will render you useless. Ojú tó ń tọ́jú ẹ̀ máa gbé ẹ̀mí. Let me tell you, Canada and America, they are not going to fight. Canada and America, they are not going to fight. Even in the beginning, nígbà tí ìjọba tó wà lórí America tó ṣe America, Canada ló kọ́kọ́ attack tó ló fẹ́ gba ìlú yìí. Do you understand? But some of you now that you are actually doing terrorism, especially those of you in Nigeria, you want to be causing confusion. Ẹ fẹ́ máa lo ẹ̀fún àti èdè fún wọn. You want to be using some, tell me, hide and seek. You understand? If Wasiu, not provoke me. To not provoke me, I will say some things. I want my father don't do that. I'm not afraid of anything. Okay? You have dealt with me to the level that I fear nothing. You place Esabod on the media to be bullying people, destroying people's life. Wọ́n fẹ́ kọ́lé fún ìyá àbẹ̀jọ Marayele. Ó sọ wípé kó má kọ́ ilé fún Esabod, kò ní yẹ kò ní dáa fún ẹ. Ṣọ́wọ́ ẹ̀ ní wọ́n fẹ́ fi kọ́ ni. Tí wọ́n bá ti dọ́ sórí media báyìí, gbogbo wọn máa ṣe pípé wọn nice. If you are nice, why is there a lot of people in your country they are suffering? They're looking for they don't want you again abroad, but they are looking for visa, looking for visa to go to any country. That's Iran. Do you know how many Nigerians that there? In Dubai, àwọn ọmọ Nigeria tó wà ńbẹ̀, àti tó ń ṣiṣẹ́ tó dà àti tó ń ṣaṣẹ́wó. Do you know ọmọ Canada, ọmọ Nigeria tó wà ní Canada, ṣé ọmọ Canada bẹ́ẹ̀ wà ní Nigeria? The Nigerian citizens that are in Canada here, do you have the quantity? You have Canada, some few Canada maybe for expatriates. You may be in Nigeria. Do you have them? The quantity of Nigeria in Canada here, do you have them in your country? Nigeria is everywhere. I saw some of you this morning. You'll be tagging me, and that you want to manipulate what our Prime Minister said yesterday. They are not afraid of fights.
And if they want to fight now, you can see that the big people, the leaders, they are fighting themselves, not even the citizens. But each time the leader fighting themselves, they will that will generate to the citizen. Innocent citizen will be wasted. And some of you vampire, suckers of blood, you cankerworm devourers that you cannot build but you destroy, you'll be happy. I'm an ambassador of peace. And I don't want people, because you are serious, and then you use that power over other people. What are you teaching democracy? Look at the way they are doing in Nigeria. And one of them counterfeit. Some people, when they are opponent, they catch up. I mean, they want to render all their opponents useless. All the opponents will be useless. They will render them useless. That's terrorism at war. Let me play this. Esabod kò ní dá fún ẹni. Why joko say, I was talking the other day that you travel, you loan money from America. It's not America that's giving you the money. Some money, Nigerian money, they being stored. I mean, being kept in America. You systematically going there, and Wasiu is also part of it. You smuggle the money systematically to other countries from that America to Dublin. From Dublin, systematically you smuggle the money also to Turkey. And whatever you are helping them, whatever you smuggle like that, is not going to be good for the society. It's the criminal you want when you are buying the estimates, things that destroy others. That's what you are doing. If you are clear, if your mind, you are doing things that are right, you make it open. And that's what I said. And Wasiu is part of it. Because they want to show I feel sure any pay I like it. I hate all of you with passion. I can pretend to share. Even Facebook brought it for me. Now 5 years ago, 6 years ago, I celebrated Wasiu. The day he killed the father of my baby, the APC killed the father of my baby, that's the end of. I don't like that. If I pretend, I don't know how to pretend. If I don't know how to pretend, I can pretend, but I'm not a pretender. I am still saying it to you. You are a jealous bitch. You want nobody progress. You are a dictator. You are a terrorist. And dictator is a terrorist. What I fight, I will not become. What I hate, I will not become. Wasiu bá rè pé lọ́pọlọ. I hate you passion. Nígbà tó di lánàá, ó wá gbé ọmọ ẹ̀ wá, ọmọ tó bí tó yẹ pé you are not sure of. Me, I don't want to come for that because wọ́n fẹ́ wò pé ó wá fọmọ kan. Wọ́n wá kọ́, wọ́n wá jẹ́ kí blame like orí ẹ̀. Wọ́n ra like, wọ́n ra love. I don't pretend. But everybody can see that your life is not safe. Your life is not kò ṣe emulate. Ayé ẹ̀ ò ṣe fi tọrọ. Ayé ẹ̀ kò ṣe fi tọrọ. Ìwọ ló máa kọ́ àwọn wèrè ní àpapọ̀ àwọn celebrate tó bá ṣe orí tó bá lọ tẹ́rí sábẹ́ Esabod. Ìwọ ni lọ tẹ́rí sí kẹ́ bá lè fún wọn lówó. The money you are sharing, is it your money? Some of you that is telling me sharing money today, you are controlling billions today. Ìgbà tẹ́ dé sí power tí o tẹ̀ ti pé 25 years ago, tí o ti pé 30 years, you have nothing. You mean you want deported from abroad. They deport some of you from Canada here. From Canada to deport. America deport some of you. Europe deport some of you. Today you are a billionaire. Where did you get it? And then you sit down there, you be sharing the money, you turn your country to beggar, then you disgracing your country. You think you are disgracing you are disgracing yourself. The government are disgracing themselves. You believe you are disgracing people too. You now place them in color book. After you have destroyed Esabod's life, Esabod's life is ruined. You kill the son of Esabod. If you love Esabod, when he drop his only, his first son in Nigeria, why can't you take care of the boy?
nígbà tó tọ́mọ yẹn jalè ní Dublin, tọ́mọ yẹn jalè tó gbé lọ Nàìjíríà tó dọ̀bẹ̀. If you love her, why can't you take care of the child? Why can't you help her to take care of that child then? You place them on the media to be destroying her because you know their life is ruined too. The way they place people in the bush to destroy them, they will tell you that because already you ruined them, you turn them to criminal, then because you useless them. Just to give them money to, you know, they're not going to enjoy life. Somebody is talking on the media now, you say you love her, and she cannot go to Nigeria to celebrate her birthday. She'll be going to America or she go to Turkey because you are sending her an error. Esabod, Esabod àti Wasiu àti ìwọ Wasiu yẹn wọ́n ló ń send àwọn irú aláyàgèlètè yẹn tẹ́ bá ti pàyà wọn tó wọ́n kò ní choice. Ó máa wà lẹ́yìn náà ni tó bá ti di back and pay by Foluke Daramola should be at your back and be singing also for APC. Wọ́n bí ilé ẹ̀kú kó má kọrin fún APC. Tó tí ò bá kọrin fún wọn sí kó má ṣe charity wèrè tẹ́ máa ṣe gbogbo nǹkan tẹ́ máa gbé fún wọn kí ló fẹ́ jẹ́? They cannot disobey you because without you they cannot live. We're telling you that without you we can live. You have been living before you, and I don't kiss any ass. They suffer me, they torture even my daughter, they did a lot of things. I don't care up to date. Because I hate bullshit, I hate bad thing. Let's play. Let me play this. Let's about the one be. Wọ́n ní wọ́n ti dá 4 million fún. Wọ́n wá fi oppress ẹ̀ náà ni. Èló ni wọ́n rí dá lórí platform ẹ̀. Èló lórí dá. Tọ́n bá ti ẹ̀dáwó lórí platform ẹ̀, àwọn tó ń wá tó ń fi ẹ́ jà ló máa dáwó ń bẹ̀. Ṣó mọ̀ pé mo sọ pé ìjà yẹn continue torí pé o sọ̀rọ̀ ọmọ mi rẹ̀ tí play ẹ̀ tán. I will answer you to the last one. But tí ọmọ mi yẹn ó sì wà lẹ́gbẹ̀ẹ́ kan, ó sì pa sẹ́gbẹ̀ẹ́ kan. Each time tí bá ti níṣẹ́ púpọ̀, I won't say anything. But ètò ṣe ní àná. Ó tún ṣe ó máa jẹ́ kí n rí ni o. Let's play it. Orí yìí ti burú. Orí ẹ̀ Foluke Daramola ọ̀dẹ̀. Ọ̀dẹ̀ ò tiẹ̀ ń ṣọ̀dẹ̀. Your destiny is finished. Àwọn ló máa fún yín lọ́kọ̀, àwọn ló máa yọ yín kúrò nílé ọkọ̀ gbà tẹ́ máa jáde. Mami Aláṣàbí, torí pé a máa ń sọ pé tó bá sọ pé ká má pè màmá yín yẹn, ó lè pé ìyá ẹ̀ nígbà tí ìyá ẹ̀ ti ṣánkú. Ó lè pé ìyá ẹ̀ Láṣàbí torí ìyá ẹ̀ ti ṣánkú. Terrorist lè jẹ́ ìyá ẹ̀ torí ìwọ náà. Àwọn terrorist ló ń ṣiṣẹ́ fún. Foluke Daramola àwọn terrorist ló ń ṣiṣẹ́ fún. Gbogbo yẹn máa tó báyìí tẹ́ máa lọ sí party Wasiu ẹ máa tó báyìí ni. Tẹ́ máa jalè kanú. Ẹ máa tó báyìí ni. Kó bá lè fún yín ní owó yẹn tí tẹ́ bá tó sẹ́yìn ẹ ní rí owó yẹn kódà kẹ́ campaign kò ní fún yín. Kẹ́ dẹ̀ tún fi òbò kẹ́ wà nílé ọkọ yín kẹ́ tún fi òbò ṣe promo. Please, I need a lakowe. My bailers. Where are my bailers? Where are my collaborators? I know this platform. Okay. Oh, what field? Under what field? What that? All this partnership. Very good partners. I'm on content TV. No, produce. Let me tell you now. Since you're already making money with Google AdSense, yes, there is nothing for you to do to find the total amount of money that you have made through YouTube Brand Connect. This is Brand Connect. Languages and everything. This is my analytics. Google has a new website. Facebook. No. Now, look at the dashboard of Conchi for me. Why did Facebook not bigger the dashboard Conchi? So why that why the one who connected? We call it code.
ìlànà fẹ́ bọ́ ló ń fà. Ó ṣe léyà promo lọ́wọ́. Pẹ̀lú aṣọ wo tó sá sórí igi. Àwọn kan tó wà lórí chair yẹn náà ni. Ó change yẹn. Kí ló tó wò débi fọ́tò tí mo screenshot yẹn ó ti sunkún gan-an ó hàn lójú ẹ̀. Orúkọ ni ò ní yàtọ̀. Ìwọ tó onímọ́tò gidi jíìpù tó ń lò odidi professional IT consultant. Ó ní ẹ̀ pé ó pẹ̀ ní pàṣán kí orúkọ wo ló ti ẹ̀ ń pè ẹ̀ náà. Pàṣọ poverty. Ó nìkan ló lóyún. Pàṣọ poverty. Lizzy mo máa rà ẹ́ orí ẹ̀ ti burú pé náírà ni wọ́n ná Lizzy àwọn ò ná náírà o. Táwọn máa fi kọ́. Iṣẹ́ lòun ti ń ṣe látàárọ̀ bí wọ́n ojoojúmọ́ ló ń ṣe lórí Facebook. Òun ṣiṣẹ́ bí ẹni máa kú èmi wà lórí bẹ́ẹ̀dì mú mílíọ̀nù ń wọlé fèmí. Àárọ̀ ọ̀sán alẹ́ ìrọ̀lẹ́ inú mọ́tò live chat ni orí sáìtì live chat ni tó bá délé lálẹ́ live chat ni àárọ̀ kùtùkùtù ìgbà ọgọ́ ni láti ń gbádùn. Àní tó bá fẹ́ bá òṣìṣẹ́ wíjọ bí kókó pé ìgbà tí mọ́ní mọ́sìn pé mo mọ̀ pé ní ìwé mi tó sọ pé màámi aláṣàbí ọ̀dọ̀ yín mo ti kọ́ṣẹ́ náà mo dá padà fún mi àbí wèrè lílé yìí ni. Ọmọ òfò. Èmi ò mọ ọlọ́pàá mi ò jọ ẹ̀ là èmi ò gá. Ó ń bà gan ni. Ìkiri ní Agbala gébú tó ń dó àtàrúgbó yẹn mo ṣètò ń bọ̀ wá jáde fún ẹ. Ọtí tí máa ń pẹ́ wá sórí pílàfọ́ọ̀mù mi mọ́ torí mi wá sórí pílàfọ́ọ̀mù yín wá kọ́mẹ́ǹtì gbogbo ẹ̀ mo ní pátápátá gébú olè olórí burúkú ọmọ kékeré gbẹ́kúdè. Ẹ máa gbọ́ mi ì support Gabriel lọ Agbala Gabriel yẹn bọ̀ tẹ́ jẹ́ kí n sọ fún yín Esabod tó bá jẹ́ pé tí wàá polówó nǹkan kan lọ́dọ̀ Esabod lè níwọ̀n ní bí anybody rẹ kó wá sọ̀rọ̀ lọ́dọ̀ ẹ̀ ó máa ń cover gbogbo àwọn tó bá ti fún lówó lẹ́yìn nǹkan tó dẹ̀ fẹ́ máa ṣe nìyẹn them bullying people. Ẹ jẹ́ n sọ fún yín ṣé Esabod kí lorúkọ bọ̀bọ̀ tó wá polówó ilẹ̀ tó scam gbogbo àwọn èèyàn lórí social media yìí ṣé kì í ṣọ̀dọ̀ Esabod ló wá ṣé kò scam èyí tí ìyá Ìbàdàn ń gbé wá sí Canada tó gbé wá sọ́dọ̀ ẹ̀ ṣé ó scam àbí kò scam gbogbo àwọn èèyàn gbogbo àwọn tó sì ní òun bá tajà ń sin wọ́n ì máa scam kò sí nǹkan kan tí ẹ máa ṣe sí gbogbo àwọn tó ti scam èèyàn lórí mídíà lówó ńláńláńláńláńláńlá nígbà tó ń gbére omi kan báyìí wá gbogbo wọn pátá ọmọọṣẹ́ Esabod ni àti Esabod ni Esabod too scam and he sponsor scammers and bad people on the media tó bá jẹ́ pé ẹnìkan ló jí ọmọ gbé tí wọ́n sọ ní orí mídíà wọ́n sọ ní èmi kọ́ ni ọ̀rẹ́ Farida ló sọ Farida came out again to say Esabod tún interview ẹ̀ pé wọ́n ló jí ọmọ gbé ó lóun ò jí ọmọ yẹn aṣẹ́lẹ̀ òun lọ gbà lọ́dọ̀ àwọn àbókí ní motherless home kan ní ibì kan ní north ni òun ti lọ gbà kò gba ọmọ yẹn dórí dátẹ̀ tó dẹ̀ ni wọ́n gba ọmọ tó lọ jí ọmọ gbé wọ́n sọ pé ọmọ sọnù ní Àbújá káàkiri gbogbo ilẹ̀ Haúsá ọ̀rẹ́ Esabod ò sọ nǹkan kan sí o tó bá jẹ́ pé Gabriel yẹn tó bá gbé iṣẹ́ fún Esabod tó jẹ́ pé òun ló ń ṣiṣẹ́ bíi ti ìyálájẹ yẹn wọn bí ìyá ẹláyà anybody rẹ̀ yàtọ̀ sírú àwa báyìí la máa lè kojú ẹ̀ ó máa mú gbogbo wọn máa pariwo ìyá mi aláṣàbí because he has terrorists in Nigeria that will be killing people for her àwọn tó máa bá attack àwọn èèyàn ní ìgbà ayé Kẹ́mi tó ti bẹ̀rẹ̀ wọ́n ná Kẹ́mi wọ́n fẹ́ pa ọtí táyé Kẹ́mi bàjẹ́ sórí mídíà gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí Kẹ́mi lónìí Esabod àti gbogbo àwọn criminal ni àwọn èèyàn mi lè wá hide sunday o kan ti sọ pé after all Esabod tó jẹ́ ìjà koko terrorist tó máa ń kojú wọn lórí social media ó ti wà lórí ọ̀rọ̀ ẹ̀ people now be hiding under it and all the terrorists pátápátá anybody mo sọ with all my mouth pé anybody going for to Esabod to defend her the person is a terrorist to God who made me. Ní ìgbà tí Òjó pastor Òjó kí lórúkọ ẹ̀ Sam Òjó tí òun àti mọ́rin kọ́kọ́ ní ṣùgbí ó gbé ilé fún Esabod kó polówó l'Esabod gbẹnu kó mbẹ Esabod is a terrorist ó ti migrate kúrò nínú bully wickedness yẹn ó ti di terrorist because she has a mental problem chronic one and I'm going to play this one for you to know pé anybody tí ó bá ti jẹ́ pé she only want to be okay she doesn't want to see others to be okay irú twins brother òun ni Wasiu Ayinde he doesn't want anybody ó fẹ́ everybody máa wárí fún even when their attitude kò dáa
and they force people to bow before them. Ìyẹn ló mú kí Foluke aláyà gèlètè bí Olúmọ bí àyè Olúmọ rock. Àìsàn àyà ṣó ṣe jẹ̀bi gẹ̀dà ó fine ní ojú, you are beautiful. Ó ṣe jẹ̀bọ̀ tèmi náà ní girl ṣó ti yé. They forcing you ohun tó yẹ mi ní hàmà ẹ̀ dáadáa, but mo fẹ́ sọ fún ẹ ní pé àwọn tó ní wọ́n fẹ́ kọ́ ilé fún ìyá àbèjì wọ́n gbúdọ̀ kọ́ ilé ẹ̀, kì í ṣe Esabod ló máa sọ fún ẹ pé má kọ́ ilé. Tán bá ti dá òkúta tán dá sìmẹ́ǹtì tí wọ́n tún wá dá kí lórúkọ ẹ̀ granite, gravel, block and cement, ẹ máa kọ́ ní tó lè tún dá 4 million. Tó o bá ti dá 4 million, tó o bá ti lè bá wọn kọ́ owó tán bá ti dá tán ni wọ́n fún wọn lórúkọ wọn kò fún ọmọ ìyá àbèjì ó ní ọpọlọ, because all of you will hold the money, then you want to be doing it, you too will be getting out of it. Charity ètò ló ti gbẹlẹ́nu jọ́ mẹ́ta ẹnu bẹ onídìí owó. Esabod ló lè jí ẹ padà láti gbé ẹ lọ sí láti jẹ́ kí o lè padà rí owó, Charity ẹ lè bẹ̀rẹ̀ sí wà òkè. All of you olórí burúkú tẹ́ ń ṣiṣẹ́ fún terrorist gbogbo, then you now believe that tó bá ti lọ sọ́dọ̀ Esabod everybody will be mute, everybody will be looking at you. I ti ya wèrè. We are here to say no to terrorists, not even the big one. Àwọn alágbára ayé ló máa ń ṣe no to those big terrorists, but you people, the homosexuals, the senders of those terror big one that plays on the media, we are here to say no to it. Okay, all of you that you are hiding and sick, we are here to do what? To say no to expose you to the world. Kanjiko ṣẹgbà bẹ́ẹ̀ down. The big ones lókè yẹn, the government are fighting them, but we are here to be exposing all of you that are hiding on the media, believing that when you go to Esabod, no yala anybody can come for you. They mad ni. Owó ìyá àbèjì ọmọ aráyé le tó ní wọ́n dá lórúkọ ẹ̀. Esabod wá jókòó, ẹ gbọ́dọ̀ kọ́lé fún mọ́, 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 ẹ gbọ́dọ̀ kọ́lé fún mọ́. Ilé tó ti ṣe ń bá ẹ ó ti fọlé ṣú ẹ ó ti ṣe gbígbọ́ fún ẹ, àwọn èèyàn tún ti fún lówó, ẹ fún wọn lówó wọn tẹ́ bá ti mọ̀ pé ẹ fẹ́ kówó. Ọmọ èèyàn náà tí ìbá jẹ́ nǹkan tí kádàrá tí Nàìjíríà àti gọ́ọ̀mẹ̀ntì náà pẹ̀lú gbogbo àwọn ayé tó bàjẹ́ Nàìjíríà yẹn tá a pè lógun ìdílé, gọ́ọ̀mẹ̀ntì also is part of it. Bẹ́ẹ̀ni, no mother, no father, no brother, no sister, no children have right to be tormenting others. Ó ti yé tẹ́ bá ba yéèyàn jọ máa da láìmọ̀ ṣiṣẹ́ lójú ayé ni. They have their brain. Tẹ́ bá ti fún wọn lówó wọn, tó bá jẹ́ pé wọ́n fún wọn lówó wọn gbà yẹn náà tó owó wọn yẹn wọ́n máa sọ ọ̀rẹ́ mi kan ló fún wọn, ọ̀rẹ́ ìwọ ló fún wọn. Gọ́ọ̀mẹ̀ntì àtàwọn politician kan ló máa kó máa wá jáde tó máa fowó Nàìjíríà ní majority of it. Majority àwọn tó dẹ̀ ń fún wọn lówó yìí náà ẹni tó bá ti ṣe terrorist tó lè ṣe nǹkan burúkú ni. Majority of you òbò náà ni, àtòbò tó wà níwájú àti tó wà lẹ́yìn àti ẹni tó nídìí àti ẹni tí ò nídìí. Gbogbo ní pátá ni Wasiu ti jẹ iṣẹ́ yín. Táwádà gbogbo ní síta ẹ máa ṣe terrorist kí ẹ yá wèrè ní. Ìyá mi aláṣàbí ọmọ hype ẹ, ìyá òṣì, ìyá rádaràda àtẹ̀mí ọmọ àjálà búkà tó lu ìyá ẹ̀ pa tẹ́ máa lu ìyá yín pa. Kill your mother and come and collect money. Kill your mother, ta kí ni ìyá yín. Majority of you gbogbo ní tẹ́ pé à ń celebrate yẹn ẹ ń pa ìyá yín ni. Ẹ ń pa ìyá yín bàtà àti mọ̀, ẹ ń pa ìyá yín ni, ẹ ń pa èèyàn. Bí pásọ̀ ṣe ń ṣe èrè láfà ń síwí ní politician ò jẹ́ ká ayé gbádùn, bẹ́ẹ̀ náà dẹ̀ ni àwọn tó ń pè celebrate ni wọ́n ń dúnbú náà ya mẹ̀dúbú sígboro. You want to come to Esabod bá bìlì pé wọn nílé sọ̀rọ̀ àbórí kò ní dáa fún àtẹ Esabod ni. Esabod tó yẹ pé òbàyé jẹ́ ló máa ń dé gébù olè ṣé Esabod ló ń jòlè ògbólógbò olè lórí social media yìí. I tell you Esabod is a bad example. Ọjọ́ tí mo ti ń sọ̀rọ̀ ń bí àwọn tó jà mí lólè ògbólógbò tó jà mí lólè ṣó sọ sí ṣe ló ń support ọ̀tọ̀ tó wọ́n fún lówó kò ní dáa fún gbogbo yín. Wọ́n máa lọ torí pé ṣe wà yẹn wọ́n fẹ́ kí Canada àti Americans kan máa jà wọ́n ò lè jà ìta America àti Canada máa fi jà wọ́n máa kọjú tí ìjà Nàìjíríà ni wọ́n ò ní jà for your information. Tó bá kú dẹ̀dẹ̀ kan jà Ọlọ́run máa bá wa settle ẹ̀ wọ́n ò ní jà ẹ̀yin ló máa kọjú tí. Bad people that chasing their good people away from their country. Ṣé bí wọ́n bá wọn kan jà pé wọ́n ní wọn ò jẹ́ kó wọ aṣọ ọmọ skibi.
ẹ jẹ́ play kini náà owó yẹn nǹkan tẹ́ bá ti sọ ìyá mi Aláṣàbí ni máa ṣe ìyá Aláṣàbí wèrè wo ìyá olórí burúkú wo nìyẹn ìyá olórí burúkú tí òdùn tọ́jú ọmọ ìyá wèrè tó tọ́jú ọmọ ẹ̀ pamọ́ tó gbogbo yẹn ẹ máa sàsóṣì ẹ̀yin olórí burúkú ìyá mi Aláṣàbí ẹ ṣe máa ń tẹ́ bá ti sọ báyìí la máa ṣe ẹ jẹ́ àgbọ̀ orí yìí ti dàrú pọ̀ orí yìí ó yí a máa ṣe rí nǹkan náà òsínwí ní ìlú tẹ́ bá ti fi wèrè dolórí ẹni tó bá ti ń pè wèrè tó ń tẹ́ sábẹ́ wèrè ní yí àmì anybody tó bá ti ya wèrè chronic wèrè tí wọ́n tọ́jú ó máa ń di terrorist ni it's not a joke. Do you think people will be behaving like this? Don't you have common sense? Àwọn tó ń command yín náà láti lọ sọ́nà Esabod náà fẹ́ lè kán balẹ̀ máa fẹ́ pé kí gbogbo ayé balẹ̀ kẹ́ balẹ̀ máa lè fẹ́ràn ẹ̀ tẹ́ bá fẹ́ràn ẹ̀ mú wá sí Nàìjíríà iṣẹ́ tó ń ṣe kó máa ṣe ní Nàìjíríà. If you love her, tell her to go back home to Nigeria. So let her be doing that thing in Nigeria. Let's play this. Let people listen. Yeah, well, bá mi drop kí ni fún jẹ dáadáa torí kò papọ̀ mọ́ sí ẹ̀. Gébú olè 419. Àwọn pásítọ̀ jáde wọ́n ní pé abẹ́ ìta ló gbà kọjá. Ibo ló ti kọ́ṣẹ́? Ibo ni wọ́n gbà kọjá? Abẹ́ ìta ló ti kọ́ṣẹ́ Esabod. Ta ló kọ́ ẹ níṣẹ́? Ìgbà tí mo ní mo fẹ́ máa sọ̀rọ̀, tí mo ní mo fẹ́ di sọ̀rọ̀. Tí mo ní mo fẹ́ di sọ̀rọ̀ ní ìkọ́ṣẹ́ lọ́dọ̀ èèyàn. But nǹkan tó ń bèrè yẹn torí gbogbo nǹkan tó fi ń búyàn yẹn, you coming for people. Tó bá ti sọ̀rọ̀ tó bá ti pé you come for me wàá fún jẹ dáadáa. Ẹnìkan tó lòun aṣẹ́wó, one of them say pé he is a prostitute. Ọmọ bọ̀bọ̀ yẹn ṣẹ̀ mí o. Bọ̀bọ̀ yẹn tó ń pè ní Agbala Gabriel ó ṣẹ̀ mí o. Ṣùgbọ́n kò ṣẹ́ gan àwọn tó ṣẹ̀gbọ́n máa forgive ẹ̀ ìwọ́n máa dó síbẹ̀ a máa fún yẹn ní wàá máa ṣe bí alágbára tó bá ní agbára tó bí eré go to Nigeria and be doing that thing in Nigeria. Stop láti jókòó sínú ilé èkúté ilé tó ti wà láti tí wọ́n bá ń gbé ilé kan for like 20 years ó yẹ I mean 10-20 years ayé 7 years ó yẹ kó change ilé bó bá jẹ́ wọ́n ló kọ́ gan wàá tún renovate it after 5 years wàá tún ṣe dáadáa wàá tún fún ní another look ibi tó wà yẹn bẹ́ẹ̀dì tó ti fi ń sùn látọ̀ títí mo ti dé nìyẹn mo ti ṣèjì bẹ́ẹ̀dì 5 nígbà tí mo dé Canada yìí bẹ́ẹ̀ni mo ti ṣèjì bẹ́ẹ̀dì 5 bẹ́ẹ̀dì yìí I am very sure pé ó máa ti ní maggot ó máa ti ní bed bag oríṣiríṣi nǹkan ló máa ní o change ẹ̀ yóò wà lórí bẹ́ẹ̀dì ẹ̀ yẹn àwọn èèyàn máa pọn ilé sóṣì wàá máa lọ wà lórí bẹ́ẹ̀dì ó make million àwọn tó make owó wọn ń ṣú ẹ̀ síta gbogbo nǹkan tó sọ pé lórí dashboard yẹn wọ́n fún ẹ lówó iye tó bàrẹ́ lórí social media lórí Facebook irọ́ ló pa àwọn tó make owó wọn ya wèrè bíi tiẹ̀ wọn ò dẹ̀ ní wá síta kán máa fi wọ̀n báyìí I'm making money you just want to be relevant tó bá ní owó yẹn gan máa wù ẹ́ láti bí ìyá àbèjì ṣe wáyé wọn máa ní ókè kúrò mẹ́yẹ̀ gan àtẹ̀ máa fún ẹ ẹlòmíì máa wò pé owó yẹn ókè ibi tí ó wà yẹn ibi tán ní ìyá àbèjì kọ́lé sí yẹn tán ní inú gbó ló wà wọ́n ṣú ẹ̀ níjẹta mo share fídíò yẹn sí orí WhatsApp mi kan kò sí nínú gbó ibẹ̀ yẹn kò sí nínú gbó wọ́n ní ọ̀nà ọbẹ̀ ò dáa tí ọmọ Rónkẹ́ ọmọ wọn yẹn sọ pé ọmọ yẹn ọ̀nà yóò dáa o tòótọ́ ọ̀nà yẹn ò dáa ọ̀nà tí ò dáa Nàìjíríà ó pọ̀ even Nàìjíríà gbogbo fúnra rẹ̀ ò dáa for now irọ́ ò dáa ká má máa purọ́ gbogbo ọ̀nà a máa sọ pé ọ̀nà kan ò dáa o ọ̀nà kan ò dáa ní ìgbà tí wọ́n ti ń sọ ọ̀rọ̀ Ògùn state wọ́n sọ pé ọ̀nà Ògùn state ò dáa ń gbà yẹn ní ìgbà tí kí lórúkọ gọ́ọ̀nà mọ́sù wà ń bẹ̀ mo ń lọ níjẹ̀bóje ńjọkọ̀ ọ̀nà yẹn ò dá mo lọ gbàbì kan wọ́n ní kí lọ gbàbì kan ní ọ̀nà Ògìjò mọ́ Ṣàgámù in fact mọ́tò tí mo gbé mọ́tò tó ga ńlẹ̀ báyìí ni omi ìmọ̀ afẹ́ wọnú mọ́tò yẹn ni everywhere ó ti pẹ́ tó ti bàjẹ́ ìgbà tá a dẹ̀ ń support ọ̀rọ̀ tá a sọ ńgbà tí àwọn ìjọba yìí náà di pé kẹ́ẹ̀tú ìlú ṣe ike kẹ́ẹ̀tẹ́ sójú àwọn tó bá ń pa ìwọ̀n tó ṣe nǹkan burúkú
a sọ pé kún empower mọ́ kán fún wọn ní agbára kán di kárúfì kán di agbára kí wọ́n di mọ́sù kí mọ́sù wọn kó máa pọ̀ sí a sọ bẹ́ẹ̀. ẹ jẹ́ ká gbọ́ kó tó jẹ gba ẹ̀ tẹ́ bá ti mọ̀ pé ní kọ́ ilé fún ní ilẹ̀ yẹn torí ẹ̀ fẹ́ kẹ́nìbọ̀dì Esabod ò fẹ́ kẹ́nìbọ̀dì ṣoríire gbogbo yín mo sọ lánàá yẹn mo sọ fún pé tí ọ̀rẹ́sì bá ń pàkúta kì í ṣe ní oníbàárà Esabod dẹ̀ ti wílé gẹ́ yẹn ó lóun máa padà ó ní kí aláyàgèlè mọ̀ Foluke ọmọ ìpè mi náà láyà ó ní pé kó padà gbé ọ̀rẹ́ wá fóun kó máa dí pẹ̀lú ẹ̀ ní ẹ mọ rísìn toró ti ń ta spiritual ó lóun náà ti di ó máa ń dé fìlà irú Esabod yẹn sórí fìlà búlù prayer white ó ní kérúbù àkèrèsìn lòun náà pé òun máa ń ta spiritual bó ṣe lóun ta spiritual yẹn kò gbúdọ̀ rẹ́ níbọ̀ tó ń ta spiritual òun ò dẹ̀ sí Nàìjíríà ìyẹn Nàìjíríà ló wà wọ́n jìnnà síra wọn bí ìgbé kó dé ònìkan ó máa wò pé ònìkan lòun wà ní ayé yìí a máa ṣe ṣáàtì 500 1000 lè wò á bìrí pé nínú pẹ̀lú ó ṣe wà ń lọ bí láti 30 something years or 40 years tí ó ní gbogbo èèyàn mọ̀ tó ń lọ káàkiri ṣé 15 ló yẹ kó máa wò ó yẹ kí bí 20,000 kó máa wò lẹ́ẹ̀kan tó bá relevant bó ṣe rò pé wọ́n láìpẹ́ òun Nàìjíríà yẹn ó yẹ kí àwọn half of Nàìjíríà àbáwọn Yorùbá nìkan mí mọ polytechnic mí mọ èrò tó wà nínú ilẹ̀ Yorùbá I google it ó yẹ kí half of it tó máa láìpẹ́ ló yẹ gbogbo àwọn ló yẹ kó máa wò but torí pé ọmọ yẹn ti sọ pé lady yẹn sọ pé òun ta spiritual o òun náà dẹ̀ lóun ta ó ti sọ pé ẹ gbọ́dọ̀ kọ́lé fún o ẹ gbọ́dọ̀ kọ́lé fún ọmọ yẹn ó ti sọ èdè ẹ̀ di èdè àwọn ará Èkìtì bíbẹ ẹ̀ta òun náà máa ń yẹ àwọn ìwé líle òun náà ṣe kìnìkan àwọn kan náà máa fọwọ́ sọ́nà máa sọ pé mo tí wà tí Esabod bá ti ń speak fún ẹ tó bá ti ń speak favour ẹ màá kọ́kọ́ wò bóyá ó máa fẹ́ fi jẹ́ kí n lè ta sí ẹ tó bá speak favour ẹ tí n bá like I dislike you tó bá ṣe wò tó bá rí pé wọn níbọ̀dọ̀ ní ta sí ẹ máa ta sí ìyá ẹ kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ because we say no to terrorists lẹ́ ń ṣe. ọmọ yẹn ní òun ti ń tarí spiritual ó ní Foluke ògbúdọ̀ kọ́lé yẹn ó ní kó lọ rent ilé fún wọn 2 years ṣé tó bá sanwó lé ó ní kó lọ rent apartment tó tóbi kán gbé ìyá wọn sọ́dọ̀ ṣé tí owó yẹn bá tán tí owó ilé yẹn bá tán báwọn ti ṣe máa bẹ̀rẹ̀ owó tó bá fi ṣọ́ọ̀bù tó bá tó bẹ̀rẹ̀ láti lọ fi sanwó lé that's not the way home is not built in a day that's not to build people àwọn èèyàn náà fẹ́ help wọn tó bá ti kọ́ ilé yẹn kò ní padà wá mọ́ this time around tó sọ pé òun fẹ́ anybody fẹ́ fún un lówó àbí kó máa tọrọ owó ìwọ wá dúró tì ìwọ tó sọ pé ẹgbẹ́ sókè ká tẹ̀ kọ́kọ́ fún yín lówó náà ká jẹun torí pé ó fẹ́ bá Agbala Gabriel jà ọmọ inú ẹ ni ọmọ inú ẹ òun ṣe fraudster òun ṣe fraud gbogbo Nàìjíríà majority àwọn youth àti tó bá ṣe politics majority of them fraudster ni wọn pastor tó bá kó pastor sílẹ̀ tí ò ṣe fraud nínú 100 wọn 85% fraudster ni system ni owó kálukú lò format ló yàtọ̀ àfáwọn yẹn àti pé wọn wá síbí mo bá àfà ṣe mo mọ wòlíì mo mọ àwọn kò sí àwọn irú àwọn nǹkan tó ń ṣe ní Nàìjíríà káàrí gbogbo Nàìjíríà the same format ni the same thing ni especially Yorùbá yẹn ó lè tó ń kàn dẹ́mu bọ̀bọ́ yẹn fún ògbólógbò lè níwọ́ ó lè ti wà lọ́ndà ẹ̀ tipẹ́ kó máa ṣó ẹ pé bó ṣe ṣe tó ń gbowó náà àgbàgbé ni gbogbo àwọn tó jalè lórí social media tó wà lọ́ndà ẹ̀ tó já àwọn ọmọọṣẹ́ mélòó ni wọ́n mú mo bèrè ni mélòó ni wọ́n ti mú olè tí ìwọ gbọngàn ti jà gbogbo ilẹ̀ tí wọ́n tà tí wọ́n gbowó mélòó ni wọ́n ti mú èyí tó wá gbé ilẹ̀ wá fún ẹgbà yẹn tó ní kẹ́ máa ta PSO man poverty tá a pè ńgbà yẹn a pè ìjọba sí wọn ò dáhùn torí ìjọba náà ṣe alátìlẹyìn torí ìjọba náà ní tí wọn bó ṣe wà yẹn wọn kò tí wọn bẹ́ẹ̀ ni òun la gbọ́ndọ̀ yẹn àwọn tí bí tó wà sálẹ̀ wọ́n máa tú àwọn àṣírí òtòkè everybody ó ń tú àṣírí ara wọn wọ́n ti wù ẹ́ dáadáa ó lè ti wù ẹ́ kó ti àwọn èèyàn míì ọ̀pọ̀lọpọ̀ ló kọ́ṣẹ́ lábẹ́ ẹ̀ tó mọ̀ ọ́ gbàwọn tó ń kàn dẹ́mù ìgbà kan wá tó sọ pé yíká yẹn náà ó ń sọ̀rọ̀ okó àti òbò ó máa wà nínú ó ní anointing yẹn lórí ìgbà tó ń wá Sunday tó bẹ̀rẹ̀ sí wù ẹ̀ ó activate ó bẹ́ sórí mídíà ayé gbọ́ ìgbà tó rí bá ayé gbọ́ gan tó ní ó wá dù ẹ lọ ó máa dìde sí ni àwọn tó ja olè yìí ìwọ ni yásàlẹ̀ àwọn ọmọ olè àwọn ọmọ burúkú tó fẹ́ ba yé èèyàn jẹ́ tó ń ba yé ìyá àti bàbá jẹ́ ìwọ ni yásàlẹ̀ wọn
Why are you now abusing her? I mean abusing him. If tó bá jẹ́ pé tó wá sí ọ̀dọ̀ ẹ tó ti wá fún ẹ lówó tó jẹ́ pé wọ́n ló fi ṣe ìyá àsàlẹ̀ ní mẹ́ẹ̀ torí ẹ̀ gbogbo wọn máa wá ẹ̀ tó máa fi ṣe ìyá àsàlẹ̀ ni wọn olóògbé kò lè fi mí ṣe ìyá àsàlẹ̀ náà bí mo ti ẹ̀ fẹ́ máa advice wọn pé ẹ má jẹ́ káwọn bá yé ẹ jẹ́ wọ́n máa sá nítorí pé òkùnkùn àti ìmọ́lẹ̀ ò lè rìn papọ̀. Amos ní 3:3 two cannot work together except they are in agreement. Tó bá dẹ̀ ti ń búlé èèyàn bẹ́ẹ̀ yóò fẹ́ kán wá sọ́dọ̀ ẹ̀ náà ni ọjọ́ tó bá wá sọ́dọ̀ ẹ̀ ń sì kò sólè tó lè jà mọ́ wọn ní bú. Iṣẹ́ itú mélòó ni wọ́n fi PS pa itú wo ni wọ́n ti fi PS pa lórí mídíà yìí. Ilé-iṣẹ́ àndọ́rì náà tó ń sọ pé olè ó pa èèyàn àgbọ̀ àwọn politician náà ló bẹ̀ bẹ́ẹ̀ ni àwọn èyí tó wà lọ́dọ̀ ẹ̀ torí pé ń fún ẹ lówó Farida tó lójọ́ mo gbé Amẹ́ríkà ló ti drag ẹ̀ mo bèrè ní ìgbà mélòó ló ti drag ẹ̀ tó wọ́n máa ṣe bí saint ní orí social media Esabod mo hate yẹ I hate you instead wọ́n máa sọ pé kò ń ṣe position tó wà tó bá kò wà lórí ọwọ́ ẹ̀ position wà ó sí position kankan nínú ayé tá a wà yóò sí position kankan orí burúkú position wọ́n fi ẹ́ sí ipò aláyé bàjẹ́ ni wọ́n olórí àwọn aláyé bàjẹ́ ni wọ́n fi ẹ́ jẹ ó jẹ́ anything kémi lè gbàdúrà fún. I hate that evil bí mo ṣe máa ń kọ evil lójoojúmọ́ ni mo hate it with passion. You are evil. Gbogbo àwọn tí wọ́n speak fún tó ń support yẹn ó lè ní wọ́n àwọn tó gbé ilẹ̀ wá tó ń polówó fún yẹn ilé orí ẹ̀ ni wọ́n gbà ní Ẹ̀pẹ́ àti gbogbo ibi tó ń polówó yẹn nǹkan oní property ni wọ́n gbà tí òun polówó fún àtàwọn tó ti polówó fún tẹ́lẹ̀ àtàwọn tó polówó fún sí ó lè ní wọ́n cut me kò jẹ́ kó prove ẹ̀ kí ìjọba dẹ̀ lọ prove ẹ̀ kí ẹ̀ sì jọ prove ẹ̀ bóyá wọ́n ń ṣọlẹ̀. àìṣàlẹ̀ Wasiu pé ó ń ṣe terrorism kó release ẹ̀ kó jẹ́ kó ẹ̀ fẹ́ sí lójú àìrọ́ lápá. wọ́n kàn ń pọ̀ ẹ̀ lẹ́ni wọ́n pọ́n jẹ̀bẹ̀ lákìsà wọ́n ní wọ́n bá ti lè lọ sọ́dọ̀ Esabod wọ́n ní òun ló máa control òun ló ń control PSO mama property àbí kí ló tún control ẹlẹ́lẹ́dẹ̀ ń bàdàn gbogbo àwọn tó wà lórí social media àwọn celebrate yẹn ebi ń pa wọ́n bà ayé wọn jẹ́ country bà ayé wọn jẹ́ àwọn náà bà ayé ara wọn jẹ́ the system bà ayé ara wọn jẹ́ wọ́n bà ayé wọn jẹ́ wọ́n wá gbé wọn wá they force them under you wọ́n máa ní wọ́n fún wọn ní iṣẹ́ ní ẹlẹ́lẹ́dẹ̀ farm kán bá lè jẹ because wọ́n ti di pé tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ tí wọ́n bá submit fún ọ̀tá wọn àti ẹ̀gbin wọn ò ní fún wọn lóúnjẹ. olórí burúkú lélẹ̀ ó ní Wasiu 69 yesterday ó ní happy birthday to him kí ló kàn mí ó dà kó ṣiṣẹ́ rẹ̀ wọ́n tó sọ bẹ́ẹ̀. àwọn pásítọ̀ jáde wọ́n ní pé abẹ́ ìta ló gbà kọjá ibo ló ti kọ́ṣẹ́ gébú olè òdòbodòbò olóko pìkínpìnìsì pìkínì òní gbogbo ẹ̀ ní gbégú olè tí ó ráwọn tó dè mọ́lẹ̀ kò lè yé wọn. And hello, I noticed your reply to my comment on Mama Esabod analysis where you refer to me as a hater. I would like to Katulili Akindari. Hello, I noticed your reply. Sam Ojo ní case rape pẹ̀lú one popular ó ṣà ní case yẹn tó lọ viral lórí media ńgbà yẹn ó padà wá ó wá gbé advert fún ẹ ó sọ kankan sí ó lè ní ẹ ó lè you are not a woman of you ó ní character tí a fi lè sọ pé tó bá bú gébú kó bá dúró lórí ọ̀rọ̀ ìgàn wípé ó ṣe dáadáa ó lè ní ẹ ẹsà wèrè. Reply to my comment or Mama Esabod analysis where you refer to me as a hater. I would like to respectfully clarify that I'm not a hater. I've never been one. You can even check my Facebook where with due respect, please do not tag me with such label. I truly love mommy, the way she analyzes information. Attention secondly, me orúkọ eri ge mo ti délé ayé no like me, lo like ìyá ẹ. Ṣé mo rìn, lo like ìyá ẹ. Attention secondly. Omi ìwé òkè comment wọ́n tag èèyàn. Àwọn ǹjàmbí. O ṣá fẹ́ kàn follow page ẹ ṣá.
lóko gbogbo English bàtà dẹ̀ ń pé àwọn wo ló kàwé àárí ẹ kí ló dé hello I notice kílé tó lọ publish ẹ̀ sínú newspaper akíndàrí ṣọmọ rẹ̀ ṣé gbogbo ẹni tó wọ sóòtù ló mọ̀ wí ní táwọn bá ẹ̀kọ́ ilé ìṣọ́mọ ẹ ló bẹ̀rẹ̀ draft yìí I really love màmá ẹ láṣàbí jẹ ní ọmọ ewé àti pé tó bá bú mi ló máa dẹ́ padà àwọn tó dẹ̀ máa dẹ́ padà wọn ò gbé ẹyọ kan bí méjì lọ. Yeah, you really tag me. I really love her. I like her analysis. Akilode poetry ni. Over in the Oshiwagun to buy you ni, especially for people who may not know much about tech. Mommy, the way she analyze títí mo ń bó gbogbo àwọn tí ń gun orí mo ní alákọ̀wé bẹ́ẹ̀ lò sí mo ń ka gbogbo email tó sẹ́ndì sí mi ẹ wá fẹ́ yọjú ní ìsìn mo ti kàkà fẹ́ yìí bẹ́ẹ̀ lò àjọ̀dé Ìlọrin ló tẹ̀ yìí. Nítorí wípé àwọn tó dáwó fún yín they might not be your fan. Wọ́n kàn wípé ìyá àbèjì yìí o tún èbèbè yìí o why will you put your name? Why can't you tell your public it's my house from the beginning? Lè ṣe nílùú òyìnbó ẹ̀wọ̀n lè máa kú sí ẹ̀wọ̀n. Orúkọ wọn lè fi gbowó wá ní. Gbogbo nǹkan tó ti ṣe nílùú òyìnbó láti ìgbà tó ti débẹ̀ ṣebí o tó ń bòsí pé wọn gbé lọ sẹ́wọ̀n gbogbo nǹkan tó ń ṣe I'm very sure o lè ṣe ní Canada gbogbo nǹkan tó ń ṣe o lè ṣe ní Canada anyway. Pé èmi sáré tí ẹ ló gbowó fún wọn wáyé tó fi ní pé kán kọ́lé fún ẹ mo fẹ́ kọ́lé fún Tòkunbọ̀ ó yàtọ̀ sí mo fẹ́ kọ́lé fún Charity. Tó jẹ́ gbé ní kí ní sẹ́ndì ìtẹ̀tẹ̀ pé ilé tó ń bá wọn gẹ́ẹ̀tì mo ti ní ẹ máínọ́ọ̀sì ọmọ ìyá àbèjì kúrò nínú sinẹ́wé wọn lè kówó fún economy saboteur ni àwọn ilé tí wọ́n ti rí nù. So ibi ni o Foluke ló sẹ́ndì sí mi lẹ́yìn. ibi tẹ̀ wá okay very peaceful very everything. Ìtí ò wáyé mi ni wípé ẹni yẹn fẹ́ fún wọn nísàlẹ̀ tó rẹ́rú ẹ̀ wá lókè ọmọ ìyá àbèjì sọ pé àwọn pọ̀ báwọn tó mẹ́fà irú ẹbí wo ni gan nílé ìgbà bí ìgbà ṣe pé ìyá yẹn ní ìdíjẹ́ kọ̀ọ̀pù ni tó máa kókó wá gbalé fún ìyá yẹn nìkan tó ń gbọ́ ọmọ ọ̀dọ̀ síbẹ̀ ṣé kò bẹ́tà gbogbo ẹ̀yin tẹ́ lọ kó ọmọ ẹ̀gbọ́n àwọn mẹ́fà kan ọmọ àbúrò àwọn nǹkan mẹ́jọ kan. Ṣé wọn ò ní sanwó fáwọn tó bá fẹ́ gbà? Ṣé àwọn tó ń gbé lọ́dẹ̀ ṣe wọ́n burú? Adélébọ̀ Rónkẹ́ gbogbo bá ṣe ń sọ̀rọ̀ pé kán gbalé fún ìyá àbèjì chọ́ọ̀chì ló ń sọ go out and struggle. Go out and struggle. Ibi tó gbé lọ ẹ̀wọ̀n kò sí inú igbó náà ló wà. Ibi tó ń fẹ́ gbé lọ ìjọ inú igbó náà ni. Orí kò bẹ̀rẹ̀ òsì láàrin ìjọ. Wọ́n ṣẹ̀ṣẹ̀ náà kò ní ilé tó fẹ́ kí wọ́n fẹ́ fún àwọn pípò ìyẹn. In fact, wọ́n náà ti gbélé yẹn lẹ̀ fún another person. Màá sẹ́ndì fídíò tó sọ pé wọ́n fẹ́ kọ́ wà ń sàlẹ̀ ilé woman yẹn. Yóò dẹ̀ fẹ́ kọ́ wà ń sàlẹ̀ ilé woman yẹn because wọ́n máa buy a lot of wọ́n lè lọ buy a lot of things jẹ́ ń bẹ̀. So mo buy state agent ẹ sọ̀rọ̀ ní àtẹ̀sà come to a deal wípé ó máa dáwó yẹn padà fún àwọn tí wọ́n gba ibẹ̀ yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀. So ibẹ̀ yẹn so adéwà ṣe lẹ́tà sí one or two things there. So àbọ̀ mi nìyí o. So mo kàn ní kí n jíṣẹ́ fún yín ni. Níwọ̀n ọkọ̀ àwọn single ni pé àwọn gúnfẹ́ sọ wípé àpéyìn wọn lè máa help ọlọ́mọ kò sí wàhálà. I'll talk to some of the people that I know whatever supports I'll be able to raise at the end of the day. Mo ti bá ìkànnà àwọn ọ̀rẹ́ mi tó wà into house construction sọ̀rọ̀ lẹ̀ sọ pé mo máa guide wa through bá ṣe lè ṣe and manage resources and have a owó sí àti. Lókè pé tó bá máa gbé kó ṣàlàyé wọn fúnra yín. Ìkọ̀sán náà ló tọ́jú wọn sincerely bọ̀ láti bẹ̀rẹ̀. Kí dòbòdòbò ó tó ẹja kí wọn. Báwo ni jẹ́ mo ti mú wà lórí láìsà mo play àwọn ilé tó sẹ́ǹdì ó yẹ. Ṣé nígbà yẹn ṣé ìyá àbèjì àtàwọn kọ̀ọ̀kan ló pe bọ̀bọ̀ yẹn ṣé òun ló pe ìyá àbèjì àwọn celebrity ló ń pe Agbala Gabriel nígbà yẹn
mi support boy yẹn o fún gbogbo atrocity àti nonsense but kò sí èyí tí ò ṣe atrocity àti nonsense ń bẹ